السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله kò sí وبركاته. tàbí ṣùgbọ́n igi gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú pé à ń kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn rẹ̀ nǹkan kan ní eléyìí tó pàtàkì tó sì yẹ kí mùsùlùmí kó máa kópa níbẹ̀ nítorí pé ìmọ̀lọ́lá dín ọgbọ́n ògbé. ẹ rí i pé nínú sẹmínà tó tán yìí ọ̀pọ̀ àìmọye nǹkan eléyìí tó ṣe kó ṣókùnkùn sí àwọn míì nínú àwọn tó kópa ń bẹ̀ náà ni Allah azza wa jal ló ní kó padà hàn sí wọn eléyìí tí ó mú kí àyípadà kó bá nǹkan míì tẹ́lómíì ti ń ṣe tọ́já ṣìṣe tẹ́lẹ̀ tí ó sì mú kí ìlọsíwájú kó bá wọn nídìí ṣíṣe ìmáàmù wọn láyé ibi tí wọ́n ti ń ṣe ìmáàmù. sọ eléyìí túmọ̀ sí wípé téèyàn bá lọ síbi tó bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ nípa àmọ́ èèyàn ò lè pàdánù kankan kàkà bẹ́ẹ̀ èèyàn jèrè ni. tó bá sì wò ó wọ́n rí i pé ẹlòmíì ọ̀nà jíjìn rere kọ́dọ̀ orílẹ̀-èdè míì lẹ́lòmíì ti wá. so adúpẹ́ fún Allah. so àwọn náà lọ wọn lọ lọ́wọ́ fìfò. so wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní mú lọ. so àwọn èèyàn sì ti wí jáde pé àwọn ń tọrọ pé kí ìdánilẹ́kọ̀ọ́ yìí kó má dúró lórí ti àkókò yìí. àwọn fẹ́ kí rora máa wáyé kó sì má jẹ́ ẹ̀kan gan nínú ọdún. sọ ń bẹ́ẹ̀ nù nǹkan tí à ń rò pé pẹ̀lú àṣẹ Allah gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n tọrọ á jẹ́ kó wá sí ìmúṣẹ. bó tilẹ̀ jẹ́ pé bí ó ti ṣe tẹ̀síwájú ó ní í ṣe pẹ̀lú owó nítorí ẹ̀kọ́ eléyìí tí àwọn èèyàn wá kọ́ àníkan sanwó lórí ẹ̀ ṣùgbọ́n mi èèyàn bùkátà nǹkan tí wọ́n máa lò láti fi ṣẹ̀mí èèyàn bùkátà oúnjẹ. so táwọn èèyàn bá wá pàgọ́ síbi kan páwọn wá kẹ́kọ̀ọ́ kódà kó ṣejọ́ kan nǹkan kan ni wọ́n fi gbẹ́mìí ró látó wá pé fódìdí ọjọ́ mẹ́ta so nǹkan kan ni wọ́n fi máa gbẹ́mìí ró. so ní ọ̀tẹ̀ yìí ètò hudan wa bushra wọ́n ṣagbátẹrù níná púpọ̀ nínú owó eléyìí tá a lò láti fi tọ́jú àwọn èèyàn tán wá. wọ́n fẹ́ kó ṣe pé púpọ̀ nínú àwọn èèyàn wa náà àwọn náà gbárùkù ti ètò yìí wọ́n náwó wọ́n sì nára àbí Allah azza wa jal kó bá wa san wọ́n lẹ́san rẹ̀. so à ń wò pé lọ́jọ́ iwájú a ó wá ọ̀nà kan gbòógì pàtó láfi máa rí ọ̀nà owó náà fúnrú ètò yìí tí òfin ní jẹ́ nǹkan tí ó jẹ́ ti ń gun àwọn ẹni tí bá ń ṣagbátẹrù rẹ̀ lápá. nígbà tá a bá rí àwọn èèyàn tó ń ṣagbátẹrù yóò rọrùn fún àwọn ẹni tó ń ṣe ètò láti máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ àbí Allah kó túbọ̀ ṣe ní ìrọ̀rùn. Jazakumullahu khairan kí ọlọ́run kó jọ kó bá san àwọn olùmọ̀ ní ẹ̀san olórí ní ayé àti ní àlùkìyámà. lábẹ́ bẹ́ẹ̀ ó ní àwọn tó jẹ́ pé ọ̀nà wọn jì sí àwọn àgbègbè ibi tí a wà yìí tó yẹ pé bóyá orílẹ̀-èdè ibi táwọn wọ̀ kò tiẹ̀ jẹ́ mọ́ ti Nàìjíríà wa ń bí báyìí tí wọ́n sì ń gbẹ̀gbẹ́ pé ìjọ́nà kan bẹ àbọ́nà kejì tó fi jẹ́ pé àwọn nǹkan tí a ṣe tí ó fi máa dé ọ̀dọ̀ wọn irú àmọ̀ràn wo ni ẹ lè ní fún àwọn tó jẹ́ àwọn àyímọ̀ ní àwọn àwùjọ obìnrin náà. alhamdulilayi kò náyà ní nǹkan kan láti lọ sí ibi tí wọ́n bá ti ń ṣètò tó ṣèyàn láǹfààní kéèyàn lọ síbẹ̀ kó lọ ṣàǹfààní kò náyà ní nǹkan kan àfi téèyàn bá ṣetán láti ṣàǹfààní nítorí pé ibi tẹ́ ń lọ yẹn ọkọ̀ débẹ̀ so àìfẹ́ sídìí kúrò níbi tẹ́ wà ní òde kú ọ rọ̀ yín lọ́rùn láti pé kẹ́yìn náà kẹ́ gbéra wá láti ibikíbi tẹ́ bá wà kẹ́yìn náà wá ṣàǹfààní tó ń ti pé lọ́jọ́ iwájú ètò yìí kò ní jẹ́ nǹkan tá a fi sọrí àwọn ìmáàmù lásán má yóò jẹ́ nǹkan tá a fi sọrí gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ẹni tó bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyọ̀ǹda ìgbàláyè wà fún wọn láti wá. wọ́n lè jẹ́ pé ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn jẹ́ ìmáàmù ó lè jẹ́ nǹkan míì ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a sọ pé fáwọn ìmáàmù láti ṣe àlékún lanilọ́yẹ̀ fún wa àti ìṣítí nípa ìmáàmù tí wọ́n ń ṣe
ṣùgbọ́n lọ́tẹ̀ mi yóò máa ní í ṣe pẹ̀lú kí ni àkọlé sẹ́mínà òun náà ni ó ṣe àfihàn àwọn ẹni tá a pè pé kí wọ́n wá kò ní jẹ́ tàwọn lè má mú ma lásán. Naam, alhamdulillah. Bí Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká rí àwọn olùmọ̀ wa pẹ̀lú rí dáadáa. Hayakumullah, à ń wò pé nígbà tí àwọn muhadarat tí ó ń wáyé yìí tó jẹ́ wípé àwọn tí wọ́n wá ó pọ̀ nínú wọn tó ṣe wípé wọ́n gbọ́ èdè Lárúbáwá, ó dẹ̀ ń bẹ́nu rẹ̀ tó ṣe wípé bóyá àǹfààní rẹ̀ bá tún pọ̀ sí tó bá jẹ́ wípé èdè Lárúbáwá ni a fi ṣe àwọn apá kan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Ǹjẹ́ ó rọrùn kó ṣe wípé nínú àwọn ilé tí ó padà wáyé lọ́jọ́ iwájú kápá kan nínú rẹ̀ jẹ́ Lárúbáwá? bẹ́ẹ̀ ni gbogbo ẹ lè wá lédè Lárúbáwá ṣùgbọ́n nígbà tó sọ pé kìí ṣe ń tá gba lérò nípa fẹ́ dáwọn èèyàn lágara àmọ́ gẹ́gẹ́ bí ìṣesí àwọn èèyàn ní àwùjọ Áfíríkà tí wà níbí wọ́n lè má gbọ́ èdè tí sẹ́mínà fi wáyé ṣùgbọ́n wọ́n á fìtìjú kárùn máa ṣèṣe pé àwọn gbọ́ ilé tí ó lè padà túmọ̀ sí pé lẹ́yìn gbogbo ìrìn àjò ọjọ́ mẹ́ta ó jẹ́ pé àwọn òkú òǹbí wọn jókòó sí wọn ṣàǹfààní kankan wọn sì ní gbìyànjú láti jẹ́ kẹ́ ẹ mà pé gbogbo ń tẹ̀ ń sọ ìyá wọn. ṣé àwọn náà wá láǹfààní nínú kákan á dáhùn èèyàn dúró kọjá pé ń táwọn wí òye wọn kàn fìtìjú kárùn ni so abàsíkò tí wọ́n jẹ́ àwọn náà bá tiwa jẹ́ so kò lè ṣàǹfààní kì í ṣe kárí mi là ń ṣe tó bá yẹ pé àwọn ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ àwọn náà tó bá dọjọ́ ọ̀la tó bá tún fẹ́ sẹ̀mí eléyìí náà là wá lọ́yẹ̀ sí pé a lè ṣèwé tó yẹ pé gbogbo ẹni tó fẹ́ kópa yóò tọwọ́ bọ̀ nínú ìwé yẹn ni wọ́n ti ṣàfihàn èdè wo lọ fẹ́ jù pé kárí pé ìdánilẹ́kọ̀ọ́ ní sẹ́mínà yóò fi máa wáyé so tó bá ti rí ẹ pé ìtọ́pọ̀ jù nínú àwọn èèyàn tó wá wọn láwọn méde Lárúbáwá ká máa bá lọ ní Lárúbáwá ni ẹni tí ó bá wá gbọ́ tí ó bá gbédè ó túmọ̀ sí pé bóyá ọkàn lè wá máa wòran kó o báwọn yẹn ṣe ń yanu tó ń panu dé kò ní jẹ́ pé ẹ̀kọ́ tá ń kọ́ yẹn gan ló ní kankan yé ń bẹ̀ so kò sí ní sínú pé ọmọ bẹnu àtẹ́lù wọn pé gbogbo ń tá kúkú ń sọ ń kọ́ àgbọ̀ ṣe lẹ́yìn ìjẹba tó bá sì jẹ́ pé èyí tó pọ̀ jù nínú wọn ní Yorùbá làwọn fẹ́ kọ́ wáyé kọ̀ náà wà ní nǹkan kan. Jazakumullahu khairan wa ahsana Allahu ilaykum. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah.